àti délé. Àmọ́ bóyá bàbá gan bẹ́ẹ̀ lé. Díẹ̀díẹ̀ o. Díẹ̀díẹ̀. Ẹsẹ̀ àdúgbò o. Sọ̀nù pé mi náà mọ̀ pépépé. Ẹsẹ̀ mi dá wa. Ṣé bàbá gan wá ń bẹ́ẹ̀ lé báyìí? Bàbá o. Wo bàbá rí ọmọ sí ilé. Gbọ̀gbọ̀ pọ́n. Ẹyin ò kọ́ ọ̀rá fi tù. Ẹ bó lè wọlé bá. Ẹsẹ̀ mi dá wa. Àbíkẹ́. Wọ́n sọ̀rọ̀ fún rí ẹsẹ̀ rẹ o. Ọmọ kò tó wà o. Tọ́mọ lọ tọ́mọ bọ̀ tọ́ lè jókòó lé. Bó bá tiẹ̀ wà jáde gẹ́gẹ́ bó jẹ́ kí bàbá wà nílé ni. Wọ́n sì wọ ọmọ kan lé ọlọ́wọ́ tí ó mọ̀ mú ọ lọ tí ó dá ọ padà. Ẹ ṣeun ìyá wa. Bàbá rí ọkọ bó ló ti délé. Ẹ ṣeun ìyá wa. Mọ̀ sọ́ra rẹ o. Ẹ ṣeun. Ẹ̀yin bí bàbá bá wá dé. Kọ́ bá ń kí wọn. Ó dáa o. Olúwo rán mi. Ẹ ṣeun o. Ẹ ṣeun ìyá wa. Olúwo rán mi sẹ́ni. Ẹ ṣeun ẹ bá kí bàbá wa o. Àwẹ̀lé. Àwẹ̀lé o. Ó bá yá. Yóò tún látún ti bẹ̀rẹ̀ àtúntì ń sọ̀rọ̀. Kárùdù á sún èmi lára lé òun. Yóò mọ yóò gínígíní báyìí bí ọ̀gá mi. Ọ̀dà o. Ilé làpò tí yóò kò lóbi bí náà lọ́wọ́ mọ́. Ẹ káàbọ̀. Ṣé ọmọ pọ̀ lọ́rọ̀ gbọ́ ìwọ ọmọ mi? Ọlọ́rọ̀ gbọ́ bí ẹ bá ṣọmọ tí ń bẹ nínú rẹ ni ìbámu tí wọ́n ṣe fún ọ kí ni ṣe ọ náà nǹkan mélòó mo ti ìran tó dọ́jà tó ti gbàgbé tó ti dúpọ̀ pẹ́ Àwẹ̀lé kí ni ṣe ọ èmi ò fẹ́ gbogbo nǹkan báyìí tó ti mọ̀ pé oníṣòwò àgbà nǹkan rẹ̀ ní wákàtí kan sísìn ọ tó ti gbàgbé nǹkan tí mo rán mélòó mo ṣì rán tó ti gbàgbé. N ò gbàgbé. Kí ló dé tó wá pẹ́. Ẹ̀yin náà mọ̀ pé kí èsì bẹ́ẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ bá ń gbé kí ní ọwọ́ rẹ̀ darí kì í ṣe bẹ́ẹ̀ kò ní di nǹkan tó jẹ́ kó pẹ́ ṣó ṣáàrí pé ògidì náà fún ọ. Ó lè mí ṣe mògidì àti tí èso ògidì ebi ṣe ti yín ni àwọn náà sì mọ̀ tí wọ́n máa ń fún yín. Wọ́n ṣùn bá a bá sì béèrè lọ́wọ́ rẹ̀ náà pé èmi ló ṣẹlẹ̀ tó fi pẹ́ ọ̀ ní rọ́rọ̀ báyìí sọ. Kì í ṣe pé mo tún wá déédéé pẹ́ náà bí mo ti ń bọ̀ mo pàdé ọmọ ọ̀rẹ́ yín lọ́nà. Ọ̀rẹ́ èwo nínú àwọn ọ̀rẹ́ mi. Bàbá Agẹmọ ni. Àwẹ̀lé. Ẹ sì mọ̀ pé ọmọ òun kò rí náà bí mo ti wá rí tí ń tẹ̀pá bọ̀ mo wò pé bó ní ti ń bọ̀ nídà ẹ̀ mo wá ní ìrànlọ́wọ́ síwájú díẹ̀. Àwẹ̀lé kí ni ṣe ọ kí ló dé tó o fẹ́ sọ ara rẹ dọ̀tá mọ́ mi lọ́wọ́ tó o sì mọ̀ pé ata àtọ́jú lè ní atagẹ mọ́ àlè pàdé mọ́. Ojú ní ojú sànù ọmọ òun ò rí náà. Àánú tiẹ̀ náà ló fẹ́ fi pa mí. Ọ̀dà kò síkú tí ó pàgbà báyìí tá àdúgbà kó lórí rẹ̀ ń bẹ̀ èmi mọ tí wọ́n ṣe fún ọ ọmọ tí ń bẹ nù rẹ̀ ayọ̀ rẹ̀ ló ń yọ ẹ ṣe wà náà. Àwẹ̀lé padà síbí dàpọ̀ níbi tó o ti ra báyìí ṣé mo ṣe gbé fún wọn. Èmi ò sí ìmọ̀ ìyá òkòwò bẹ́ẹ̀ ni ìmọ̀. Ìfura ló máa ń sọ̀kúra bá gbájá náà jọ fura àjájí onílé òkú fura olùkọ́ ló kọ́. Mo gbọ́ fà mo ṣe mọ̀ fàṣẹ́ńtà ọmọ Agẹmọ tó mú lọlé Àwẹ̀lé ó fọwọ́ kan pa ọwọ́ rẹ̀. Gbọ̀gbọ̀pọ̀ ẹ̀yìn òkọ́ ọ̀rá fi tìrò ẹ bó lè wọlé bá. Jọ fáwọn ẹni mọ̀ mà ṣe ra rẹ léṣe àbálẹ̀ ìgbé afẹ́ gbòbí sí obì tí òkú bẹ́ẹ̀ ni ẹ̀yìn tó la yóò lákàtàbò lákàṣàgbà ò níbi tọ́rọ̀ mú padà ìdásílẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ti dà náà kí ni tí ó sì mọ́ fẹ́ lọ́jọ́ wọ́n ní náà ọ̀dà ìgbé afẹ́ gbòbí sí obì tí òkú bẹ́ẹ̀ ni àjẹ́ kí a yóò oníṣọ́ òdòdó ó ti fi lé ètè mi ṣe gbèdé nù anya gan tí o ti ta fún Àwẹ̀lé o. Àbíkẹ́. Bàbá mi. Yóò dà fún ọ ọ̀kàrẹ̀ mo ti wọ̀ lẹ́ẹ̀dẹ̀ náà yàrá rẹ̀ ọ̀dà wo èmi fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ mi lókè náà mọ̀ kó hàn yín o sọmọ pé bí ti máa ń fi ọ́ lẹ́nu tọkọ̀ mọ́ jáde tọ́ ní tọ́ mi afẹ́rẹ́ ìranù kan lọ́mọ gbà káàkiri. Bàbá mi ní ibè kan lọ. Dúró àyè mo padà bọ̀ ní ìsìn ó ti yọ báyìí má pọ̀ bí o ẹ̀tẹ̀ dùn Àbíkẹ́
èdò wọn bí ọ léèrè béèrè kan mo rántí ní ìsinmi mo ti ń lọ ni kọ́ dá lóhùn kọ́ sì jẹ́wọ́ fún mi níjọ́ kìíní àná tó kú òwúlé tó dá jáde lọ tí mo fi ọ́lẹ̀ tí mo ní mọ̀ ń bọ̀ ta ló mú ọ wálé. bàbá mi fúnra mi ni. fúnra rẹ ìwọ ń parọ́ tà mí kí ni mú ọ ìwọ náà mà fẹ́ mo lé ìwọ ọ̀sẹ̀ mà mí lánàá kó tó dò mí ọmọ mi o bẹ́ẹ̀ kò sí tí wọn ò rí bọ́lọ́gì ni mi bá gàjà yóò lé ojú rẹ̀ ó tó lé yóò tó kó ni kí ni mú ọ ìtìyà rẹ ṣe títí nù nítorí àìlóòótọ́ rẹ tó lọ sígbáwò táyé rẹ fi parẹ́ dànù sẹ́fù ìyá rẹ lọ́ọ́ jàjẹ́ ọmọ fẹ́ kan tọ́nà fún mi ni táwọn wálé. olórí àrògidìjọ rẹ òun ló mú mi wálé àbá. ayé o ayé o ayé o ayé o ayé o ẹ̀yin tó la yé o ẹ gbà mí ọmọ ìpa mi ọmọ ìpa mi. bàbá mi sí ò sí. kò sí ẹ̀wẹ̀ ìwọ ọmọ yìí kí ni sọ tó jókòó lé rẹ kí ni sọ tó fọwọ́ bí ọwọ́ gbé àbí ìwọ ọmọ wò rè ẹ̀yin kí ni sọ tó fẹ́ gbàbọ̀dẹ̀ tì mí ni. kí ló wá dé tọ́ kí ni tó ń gbà pẹ̀lú wọn do ìwọ níbi tí ajá àtẹkùn ti sọ̀rọ̀ rí àbọ̀ orí ibi tó lógì ní àtẹkùn tí ilé ti sọ̀rọ̀ rí lọ wá súnmọ́ àwọn ìdílé ọ̀hún lájé rẹ wo tí n fi kú lórí ilé ìpè yìí wọn ò gbọdọ̀ rí ọkọ súnmọ́ ìyàwó rẹ mọ́ àtọkọ rẹ náà wọn mọ pátá àtọjú lè ní àtàlọ gidi gbà kò yí ọkọ àbá ọjọ́ máa ná lájé rẹ mọ́tò tọ́lú rẹ wò mọ́ ìbọn bó ti mú ọ̀hún bábá fi nǹkan kọ̀ọ̀kan ojú alákànfin sọ ní o sọ́ra rẹ o ẹ̀yìn mọ́tò jẹ́ kí n rí o mọ́ súnmọ́ ìdílé ọ̀hún mọ́ súnmọ́ ìyàwó rẹ mọ́ súnmọ́ kọ́ rẹ mọ́ tó ti yọ báyìí wo èmi fẹ́ sáré dọ́dọ̀ rẹ ẹ má pẹ́ o bàbá mi. mọ́ kú bí o bọ́ bá rí pé o ti gbà fẹ́rẹ́ tán kọ́ wọnú ilé ń bẹ̀ mọ́ ń bọ̀ o sọ ti yọ báyìí ọ̀kárẹ̀. ẹ̀gbọ́n mi. báwo ṣé sukùl dùn báwo ló ṣe mọ̀ pé mo wà níbẹ̀. I know that you usually be in church. I always in church. ó dẹ̀ ti yẹ kó o dúró lé kó o jẹ náà. No, I say if I wish home tí wàá ti délé kí wàá kí n ní ṣọ́ọ̀ṣì. Bọ́dà. So what are you not talking about? Clear road. Oh, mi ò think anything. Mi ò ro anything. Mo wá sí church, mo wá sí prayer ni. You are not thinking. When I come here now, nígbà tí mo dé bí, mo pè yín lẹ́ẹ̀mejì kí n tó dá mi lóhùn. Ó normal, mo ṣe prayer lọ́wọ́ ń gbà yẹn. That one is not normal. You are thinking something. Tell me what you are thinking about. Tell me, I'm your sister. I need that to suffer you. Tell me. Ìwọ máa lọ sílé ìtẹ́kọ̀ lọ jẹun. Oh, you mean you are not thinking? No. And I walk in now. I greeted you. I called you twice before you answered me. Ìwọ máa wọrí nípa ẹni tí tẹ. Ìwọ lọ lé kó lọ jẹun. Sọ ti gbọ́. Tó bá ti jẹun, èmi náà ní pẹ́ dé sì máa wá bẹ́ńlé. Oúnjẹ wà nínú kitchen yẹn. Rice táyé ó jẹ kù láàárọ̀ yẹn. Ó wà ńbẹ̀. Mo ti wọ̀ mẹ́kì tó kúrò lé. Okay, kí ló jẹun. I should go and eat. Hey now, ó máa jẹ now. No, I'm not eating. You must tell me what you are thinking about. You must tell me what you are thinking about. Fine. Kò sí wàhálà. You know, Morenike. Sir? Ó mọ bàbá tí mo máa ń sọ pa rẹ̀ bàbá Gẹmọ. Yes. Mo dẹ̀ sọ fún ẹ nípa ẹni tó máa ń yọjú sí mi lójú àlá. Tó ní kí n lọ preach fún bàbá yẹn. That's interesting. Yes. Mo tó yọjú sí mi lẹ́nu. Nǹkan kan tó ń kọ mí lóminú nípa bàbá yìí. Alágbára kan ni bàbá yìí. Bàbá Gẹmọ tó ń wò yẹn. Wo bàbá yẹn ní agbára. Ṣùgbọ́n ẹni tó ń sọ nípa rẹ̀ yìí kì í ṣe èèyàn kan lásán tí mo lè lọ dojúkọ pé mo fẹ́ preach fún. Ẹ tó dẹ̀ yọjú sí mi lójú àlá pé dandan lámo gbọ́dọ̀ dé jèrè ọkẹ́. I don't know. So what do you want to do now? Kí ló wá fẹ́ ṣe? Kò yé mi. Ìrònú tí mo rò lọ́wọ́ gan nìyẹn pé kí ni mo fẹ́ ṣe. Torí bàbá tá à ń sọ nípa rẹ̀ yìí, mo fẹ́ lọ sí ibẹ̀ lọ́jọ́ kan. Ojú mi báyìí bí bàbá yẹn ṣe pé gèdè sí nǹkan kan tó mú lọ́wọ́, nǹkan yẹn sì pòórá.
ìyẹn lèmi wá fẹ́ lọ síwájú rẹ̀ pé mo fẹ́ lọ preach fún ṣé mo mọ tí ó sọ mí dà. now nígbà tí mo bá wá lọ bẹ́ẹ̀ so mo bá ṣe lùsì bàbá àti ìyá wa now so wọ́n fẹ́ lùsì mi náà right. What I would advise you to do is that you should go to him, go and preach to him. You go and win his soul. It's God that directed you to go and meet him. You go and meet him, you preach to him, you win his soul. That's what I advise you to do. So expect mi pé kí n tún lọ sí ọ̀dọ̀ bàbá yẹn. Emma Lononi, you will go. You go and preach to him. When it's God that directed you to go and preach to him, you go and meet him, you preach to him, you win his soul. Okay, kí n lọ síbẹ̀, kí n lọ win his soul lẹ̀, kó dẹ̀ sọ mí di nǹkan mi. O fẹ́ lose mi àbí? No. Ó mọ̀ pé bàbá àti ìyá ò sí láyé mọ́ sìn. Èmi ni mo dúró gẹ́gẹ́ bí bàbá àti ìyá fún ẹ, right? Okay, tí mo bá lọ sí ọ̀dọ̀ bàbá yẹn, ẹ tó ń pò gèdè sí nǹkan tó ń pòórá, mo máa tó fẹ́ sọ mí dà. O fẹ́ lose mi àbí? No. Oda. I can never lose you. God will not allow me to lose you. You go to him. The God that sent you message, know that he will back you up. Despite how that man has power, he will empower you, you will be stronger than him. You go and meet him, you preach to him, you win his soul for Christ. That's what I advise you to do. You should go and meet him. But you know God, you know. But see, sorry, ẹ̀rù bà mí ní tí bàbá yẹn ṣe lọ́jọ́ yẹn. Nǹkan yẹn pòórá mọ́ lọ́wọ́ tí ó ṣe nú fíìmù. Then you expect me to go that place. You will go. The thing what I advise you to do is that you go and meet him. I'm already going though. Take him by phone jele. Má wọ̀. Okay o. Má bẹ́ẹ̀lì. Ìwọ náà tó ní kí n lọ. Èèyàn yọjú sí mi lójú àlá. Ó ní kí n lọ preach fún pé ọrùn mi ní ẹ̀jẹ̀ rẹ̀ wà. Ẹ̀jẹ̀ mi náà tún sọ wípé kí n lọ preach fún. Kí ni mo wá fẹ́ ṣe? Ọlọ́run, ìwọ ló ní iṣẹ́ rẹ o. Kí ni mo fẹ́ ṣe? Ọ̀rẹ́ wa, mo mọ̀ tán wá sí ibà yìí. Kò ṣe pé mo tán wá tó mo fẹ́ ṣe nǹkan fún ọ, ìṣe ìjàmbá fún ọ. Kí ló fẹ́ ṣe fún mi láti jọ wá sí? Yóò dáa fún ọ. Ìbéèrè kan mo fẹ́ bí ìrọ́wọ́ rẹ̀. Inú mi ó sì dùn. Tó bá lè dá mi lóhùn tó lè fún mi lésì tó dáa. Sọ ma pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. Bẹ́ẹ̀ téèyàn bá kà lóòkan ọkà àlejò yóò sì di mẹ́ta. Sọ ma pọ́rọ̀ èmi àti ẹnu ìlú yìí. Wọ́n lè wá tì. Láíláí. Sóyọ. Láíláí. Bá a ṣe wá béèrè ìbéèrè yìí lọ́wọ́ rẹ̀ ìfẹ́ kó o parọ́ fún mi torí tó bá parọ́ fún mi yóò ní ó dùn mí jù. Ẹgbẹ́ yẹn wá le tó yẹn ni. Ó lè. Dákun kí ni bẹ láàrin ìwọ àti Àbíkẹ́ ọmọ bàbá Alágẹmọ? Àbíkẹ́ ọmọ bàbá Alágẹmọ. Yóò dáa tó bá lè sòtọ́ fún mi o. Gorí ọlá. Kí ló dé tó ti pé okùn máa ń ṣoṣoṣoṣoṣo kiri èké náà ni? Kì í ṣe pé èmi náà máa ń ṣèké. Tí ẹ náà mo máa ń ṣe. Kí ni bẹ láàrin wa àti ẹ? Ìyàwó fún mi. Sórí òun fẹ́ ni. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa. Òun fẹ́. Ṣé kò dáa ni? Ọmọ bàbá Alágẹmọ kan. Ọ̀n fẹ́. Mo ń fẹ́. Mo mọ̀ dáadáa o. Sórí fífẹ́ tó náà fẹ́ òun. Oníbàkan mi. Ṣé tó tọ́ ni pé òun fẹ́? A ní mò ń fẹ́ ni kí ló dé? Kí ló dé? Mo ní mò ń fẹ́ yàn. Ọ̀rẹ́ púpà. O bá jẹ́wọ́ fún mi. Èmi mọ̀ ó burú léèyàn. Tó o bá torí nǹkan kan ọ́ torí nǹkan kan sí nǹkan. Kí ni ìdí tó fi fẹ́ ní o fẹ́ fẹ́ gangan? Jẹ́wọ́ fún mi. Ó dáa. Èmi ń parọ́ fún ẹni mi ò fẹ́. Kí ló dé tó wá parọ́ fún mi lẹ́fẹ̀ẹ́? Ṣé o fẹ́ fẹ́ ni àbí o tún ní ò fẹ́ mọ́? Kí ni nǹkan tó ń bẹ́ẹ̀ bí o? Àní mi ò fẹ́. Mo kàn fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ ni. Mo ṣe mọ̀ pé ó láìkì mi ni. Ṣùdí. Kò sí nǹkan méjì o. Tèmi fi ń ṣe kùrùkẹ́rẹ́ tí mo fi ń ṣe kinní. Tèmi àti bàbá ẹ̀ èmi àti bàbá ẹ̀ tájọ́ ń ṣe kinní. Ṣé ìwé ogun pàápàá gan báwo ló ń sọ̀rọ̀ àìṣe àfọ́jú lèmi máa lọ fẹ́. Mi náà wo náà pé ọ̀rẹ́ wa tèmi mọ̀ bó ṣe dá lọ́mọkùnrin tó pé lọ́mọkùnrin ọ wá pé afọ́jú ló kù tó fẹ́ yàwó. Ó dà kí ni ìdí tó fẹ́ tó mọ̀ pé o fẹ́ tanná mú kankan bẹ́ẹ̀. Yóò dà fún nǹkan tó ń ṣẹlẹ̀ ní wípé sórí èmi kàn ń torí tí mò ń ṣe tí mò ń bá bàbá ẹ̀ tájọ́ ń ṣe kínní èmi ní ń gbà lọ́wọ́ wọn ni mo ní nǹkan tí mo fẹ́ gbà ni kọ́ lè fúrú èmi náà lágbára kí n lè jẹ́yàn kí n máa rìn ní ṣé ti bá jẹ́ alágbára ní sẹ́nu tiẹ̀ ò ní dùn ni. ọmọ pé yàn gbọ́ ọkùnrin wọlé. Mi lè débẹ̀ lọ́jọ́ kan báyìí kó má fún mi lẹ́bùn tí mò ń la. Ọ̀rẹ́ wa
owó tí mo ní mo fẹ́ yí ẹ ó mọ̀ pé ẹ̀yin tẹ́ bá ti parí báyìí ẹ máa ń lá gidi gan. ó máa bẹ̀rẹ̀ má fi orí má forí bú ọ àbí bẹ́ẹ̀ kọ́ sọrí wèrè rẹ lùlù yìí wèrè rẹ ò ní kọjá gbó yóò kò rí ipò wèrè bíi ti bá o. bàbá gẹmọ ọmọ bàbá gẹmọ. bàbá gẹmọ ò lè ṣe bẹ́ẹ̀ fẹ́ mi. parọ́ o fẹ́ fẹ́ tàn fẹ́ ọmọ bàbá gẹmọ wèrè rẹ. mo ò lè ṣe bẹ́ẹ̀ fẹ́ mi bí mo ṣe súnmọ́ wọn tó wèrè bíi ti bá o. bí n bá pàdé wèrè ẹ ti máa ń bọ̀ báyìí ń mú ìlú bàbá yìí tó ti yọ bọ́ bá ti ń rò kọjá wọn bẹ́ẹ̀ o owó tí mo ní mo yọ o. wo gbàgbé kò sí wèrè kankan tó ti ibi tó bá lé báyìí láti ń bọ̀ ọmọkùnrin tó ti yí ẹ. èmi tó fà apárí ò gbọ́rọ̀ bọ̀rọ̀. kání bá mọ̀ pọ̀rọ̀ káàkiri gan ló fẹ́ bá mi sọ bí mi èmi tẹ̀lé ẹ̀ máa bọ̀ bí báyìí. ó pé ọ̀rọ̀ tí mo sọ pẹ́nu mi rùn ààbò ọ̀rọ̀ la mò ń sọ fún ọmọlúwàbí tó bá dónú ló yẹ kó dodi sí i mo mọ̀ téèyàn bá ti parí báyìí làákàyè ẹ mọ parí tẹ̀lé ni ó dáa tí bá lè gbà bí mọ̀ ẹ̀ kó yóò kó wọn rẹ̀ gbà yóò kó tiẹ̀ bá mi jẹun gbà bí. olúwa iṣẹ́ o. ìwọ ẹ̀tún ni kí ló dé tẹ̀ ń wá mi kiri kí ló dé gan kí ni mo ṣe wàhálà ìṣe tó báyìí. àfi kó o ṣe nǹkan tọ́lọ́run rẹ ni láti lọ wàásù fún Agẹmọ láti jèrè ọkàn. torí ọ̀rọ̀ Agẹmọ ló tó lẹ́ tó gbó wá. ẹ wò tó wá jẹ́ pé torí ọ̀rọ̀ rẹ̀ ni o irọ́ pátápátá ni kí n wàásù fún Agẹmọ kí n jèrè ọkàn tó bá jẹ́ pé ìyóò lẹ tó bá wá lónìí kò lè ṣeéṣe o torí pé ẹni tẹ́ ń sọ nípa rẹ̀ yìí ṣe ìgbà tẹ́ tiẹ̀ wá nígbà tẹ́ wá nígbà yẹn ṣe ẹ mọ̀ pé mo padà lọ síbẹ̀ ni ìgbà tí mo padà lọ ṣé mo tọ́jú mi rí. ẹ rọra o bàbá. ẹ rọra arákùnrin. ẹ rọra o. sálàfíà mi sọ́ọ̀bù inú. ẹ pẹ̀lẹ́ o. wọ́n ní sáré dé ewé kan ní ìgbà ọ̀nà ṣèlúkọ dúró dè. èyí náà lèmi náà ń dúró dè. jẹ́ o. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ̀yin dákun mo rò pé mo rójú rẹ̀ rí o sí òsì. nínú ìlú yìí ojú mi ṣe kò ṣàjòjì. bàbá. dúró sọ ọmọ bàbá òkè ọjà ló ní. bàbá òkè ọjà ẹ wo èmi ṣe bá ọmọ bàbá òkè ọjà o. àbọ̀mọ̀ yàlájẹ́. irọ́ o bàbá kò sí kankan tó jẹ́ tèmi ń bẹ̀. nígbà tó lójú rẹ̀ ìṣàjèjì ló jẹ́ mọ́. ìránṣẹ́ Ọlọ́run alààyè ni mí. lóòótọ́. bẹ́ẹ̀ni gbogbo èèyàn ló sì mọ̀ wípé mo máa ń jíṣẹ́ ìyìn rere káàkiri àdúgbò yìí ni. ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀yin ṣé wàá sí tí mo rí ọ. bàbá kó má bàa sí ni ìyìn rere ni mo mú tọ̀ yín wá Jésù ló sì rán mi sí yín. sẹ́rí bàbá mo fẹ́ kẹ́ ẹ fi ayé yín fún Jésù toró ń lolùgbàlà gbogbo aráyé. Jésù tá à ń sọ nípa rẹ̀ yìí ó nípa àtagbára láti gbani. torí bíbélì mi jẹ́ kó yé mi wípé ìbànújẹ́ àwọn tó ń sáré tọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. ìdí nìyí tó jẹ́ kí n tọ̀ yín wá wípé kẹ́ ẹ fi ayé yín fún olùgbàlà aráyé kó bá lè gbà wá là bó ṣe gba ọkàn tèmi là. ọ̀dà pé kémi ò fàyè mi fún Jésù. bẹ́ẹ̀ni. n tó ń wí nù. bẹ́ẹ̀ni. àti pé ọ̀pẹ̀dẹ̀ kan lẹ́ẹ̀kan pé ìbànújẹ́ kínní kan ní òsè kínní kan. ìbànújẹ́ àwọn tí ń sáré tọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. tó ráwọn òrìṣà kéékèèké tá à ń sìn yìí bàbá Ọlọ́run kéékèèké ni olùgbàlà aráyé gan-an òun ló ṣẹ̀dá wọn. arákùnrin dákun bí n bá gbọ́ ọ yé pé kémi ò fàyè mi fún Jésù kan. bẹ́ẹ̀ni. lẹ́mi náà dúró ìjọ ọmọ mi. èmi ò mọ̀ yín bàbá. ọmọ mi. ṣùgbọ́n Jésù tó rán mi sí yín ó mọ̀ yín. ọ̀dà ìwọ tó ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n kọ́ lọ ń jẹ́rìí. orúkọ mi lè rí. orúkọ rẹ nù. ló jẹ́ sọ wípé ó ṣeé ṣe kẹ́ ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀. ìyá rẹ kọ́ ní jẹ́ fún láyọ̀. bàbá tó bí ọ gan adé àgbo lórúkọ rẹ. bẹ́ẹ̀ ni. bóò lẹ ṣe mọ̀ yín bàbá. ṣíọ ọmọdé ṣíọ. èyí ni pé ìwọ ọlẹ́nu ẹnu rẹ yọ ṣé mi kémi ò fà yé mi kan fún. ṣé ìṣèpọ̀ ṣíọ. níbo ló ti jáwọ́ tó olùkú lọ́rùn.
bàbá Jésù ìgbani ni ó lágbára láti gbani ó lágbára láti tú àti agbára láti dè. lẹ́mi níwájú ẹ̀dúró ṣé ìṣe pé èdè ti ń mẹ́mi náà tí mo fi ń dúró bárú ara kù èyí ní bọ́ lọ ti já wa. fara rẹ balẹ̀ sọ̀rí ṣe Jésù rẹ̀ ń lọ sọ fún ọ pé àwọn òòṣà baba ńlá mi ọlọ́run kékèké kan ni. bàbá sẹ́ẹ̀rí bíbélì mi tí mo mú lọ́wọ́ yìí ó jẹ́ kó yé mi wípé gbogbo òrìṣà kéékèèké tẹ̀ ń tọ́ lẹ́yìn òrìṣà asán ni. lẹ́mi. bẹ́ẹ̀ ni bàbá. wò mí farabalẹ̀ sọ̀rí lóòótọ́ mo lóòṣà mo léwé mo légbò mo lóògùn lé wò mí mo lóògùn ju àrọ̀ ni lọ n ti gbénú mi kọjá bẹ́ẹ̀ wọ́n sì mọ nínú ilé mi ẹ̀ wọ́n mọ bèbí fúnra mi nígbà tó oògùn bá gbé lára mi mo ló wo mo sì lóòṣà lólé bẹ́ẹ̀ ni wá gbọ́ tá a sọ fún ọ pé Jésù kan tó dáa kọ ọ lágbára jà wọn baba ńlá kú baba mi lọ tá a sọ fún ọ bẹ́ẹ̀. bàbá bíbélì tí mo gbé lọ́wọ́ yìí kò sí ọ̀rọ̀ tí ò pè sínú rẹ̀ ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìtúsílẹ̀ Jésù tá à ń sọ nípa rẹ̀ yìí ẹ wò tẹ́ ẹ bá fi ayé yín fún oògùn tá à ń pariwo pa ẹ ní kékeré ni. ẹdùn ṣé èsì pé èdè ti mú mi tí mo dúró bá wọ ọmọ ìṣòro èdè mú mi ni arákùnrin ṣé èsì pé tiẹ̀ fẹ́ ta irú mi ńlọ wípé òòṣà tẹ̀mí ní òòṣà kékèké kan kíní kan ní Jésù ṣé kí ni tó ń kí o láyà tó fún ọ nígboyà tó fi ní pé Jésù kan lágbára jẹ̀mí kíní lọ. bàbá sẹ́ẹ̀rí bíbélì tí mo mú lọ́wọ́ yìí ó jẹ́ kó yé mi wípé agbára ó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. ẹ wo gbogbo oògùn kékèké tá à ń pariwo pa ẹ ní ẹ̀jẹ̀ Jésù ju gbogbo èyí lọ. ètò bẹ́ẹ̀ fún mi. bẹ́ẹ̀ ni bíbélì mi ló ṣàlàyé fún mi bẹ́ẹ̀. ló sọ fún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dà ọjọ́ tá a bá wá ríbi náà níbi ó wọlé arákùnrin yìí. bàbá. wọ́n jẹ́ kọ́ ọmọ pé ó ṣàní mi wọ́n jẹ́ kọ́ ọmọ pé iná ni mi wọ́n jẹ́ kọ́ ọmọ pé gbogbo ara mi kìkì iná gbogbo ara mi kìkì ogun láàlú ògiri òkun ẹ̀ bọ́ra burúkú tí ń jẹ́ látọ̀ pa Ṣàngó lákàyè ọ̀sìn mọ́lẹ̀ wòmí arákùnrin èní ni wọ́n jẹ́ kọ́ ọmọ wípé mo lóògùn wọ́n jẹ́ kọ́ ọmọ pé ó ṣàní mi wọ́n jẹ́ kọ́ ọmọ pé iná ni mi mò ń tó ká gbogbo lẹ́lẹ̀ agbára ń kù mí ó yá alùpàyídà o bí dàdà bèrè bá lugi afẹ́kù ọwárí rẹ oríra rẹ wò pé ìwọ gan babaláwo lé ayé yìí baba olóṣì ṣebí ìwé tó ọlọ́sọ fún ọ pé ẹnìkan lóògùn ẹnìkan lágbára jẹ̀mí kiri lọ ibi ìwé àwọn ló di nǹkan ní mọ́ ọ lọ́wọ́ yìí wọn bàbá ńlá kú bàbá tèmi Ṣàngó ni bẹ́ẹ̀ ni àyàrá iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì lákàyè òsì mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni èṣù láàlú ògiri oko àwọn bàbá ńlá bàbá mi nu wọ́ sọ́ọ́rí bó ṣe wà yìí ìwé tó mú dání lẹ́ẹ̀kan ó ti ń bẹ́ẹ̀ lé agbára mi.